kalẹ̀ lọ́dẹ̀ gbogbo tí ẹ ti ń wò wá ọ̀tún ètò láyé ọjọ́ òun ló tún kalẹ̀ bìbà sójú móhùnmáwòrán yín láti iléeṣẹ́ tẹlifíṣàn ìjọba àpapọ̀ tó fìdí kalẹ̀ sílùú Ìjẹ̀bú Òde. Orúkọ mi gẹ́gẹ́ bí ẹ ti mọ̀ òun náà ni Bùnmi Òní. Ohun tí a fẹ́ máa gbéyẹ̀wò lórí ètò láyé ọjọ́ òun fún ti tọ̀sẹ̀ yìí òun ni lórí iṣẹ́ àgbẹ̀ ọlọ́sìn. Ǹjẹ́ láyé ọjọ́ òun ǹjẹ́ iṣẹ́ àgbẹ̀ ọlọ́sìn ǹjẹ́ ó wà? Òun náà la fẹ́ máa gbéyẹ̀wò lónìí. Àwọn àfiwé àwọn àfikún tó wà nídìí iṣẹ́ àgbẹ̀ ti ọ̀gbìn àti ti ọ̀sìn òun ni a fẹ́ máa gbéyẹ̀wò lónìí. Pẹ̀lú mi lórí ètò òun ni àlejò wa wọ́n ti fi wà níkàlẹ̀ àwọn ni wọ́n máa ṣàlàyé lẹ́kùnrẹ́rẹ́ lórí iṣẹ́ yìí fún wa. Ẹ káàbọ̀ sórí ètò àlejò wa. Ẹ káàsán. Ẹ bá wa ṣàfihàn ara yín kí àwọn aráalé. Orúkọ mi ni Ṣẹ́gun Adékọ̀yà. A kí gbogbo ẹ̀yin aráalé o. Ẹ wá nǹkan fìdílé kájọ máa ṣe jọ̀gbádùn ètò yìí lọ. Ẹ káàbọ̀ sórí ètò. Mo ní ohun tí a fẹ́ máa gbéyẹ̀wò ni lórí iṣẹ́ àgbẹ̀ ọlọ́sìn. Irú iṣẹ́ wo gọ́gọ́ la lè ṣàpèjúwe gẹ́gẹ́ bí iṣẹ́ àgbẹ̀ ọlọ́sìn? Iṣẹ́ àgbẹ̀ ọlọ́sìn ní í ṣe pẹ̀lú gbogbo iṣẹ́ tó bá ní í ṣe pẹ̀lú ká sin àwọn ohun abẹ̀mí. Àwọn abẹ̀mí bíi abìyẹ́, bíi ìyẹn là ń pè ní poultry farming. Ká sin adìyẹ, ká sin tòlótòló, ká sin ẹyẹlé, ká sin pápáyẹ, àwọn àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Tàbí àwọn ohun tó fi inú omi ṣe ibùgbé bíi ọ̀sìn ẹja, oríṣiríṣi ẹja tá a mọ̀, èpè àní o, tàbí ẹja àrọ̀, tàbí òṣìkí, gbogbo àwọn ẹja báyìí. Tàbí àwọn ẹran bíi ewúrẹ́ tàbí màálù, tàbí àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ohun tó bá ṣàtijẹ́ abẹ̀mí tá a ti lè kó jọ sínú ilé. Ó tún yàtọ̀ sí àwọn ẹran ilé tí a lè fi ṣe ọ̀gbìn. Ètò ọ̀sìn ó tún ní ṣe pẹ̀lú àwọn ẹran ìgbẹ́ pàápàá ká fi wọ́n mojú ilé. Bí ìgbà tó jẹ́ pé ká mú ọ̀yà lóko wálé ká máa bọ́ olóúnjẹ jẹ sí dìgbà tá a bá fẹ́ pa. Irú àwọn nǹkan báyìí náà wà nínú nǹkan tá à ń pè ní ọ̀sìn. Ọ̀sìn tá à ń sọ yìí náà ó ní ṣe pẹ̀lú bóyá ẹran dídà tá à ń pè ní pastoral farming tàbí ọ̀sìn inú abẹ́lé tí ká fi wọ́n sí ibùgbé kan ká dẹ̀ máa ṣètọ́jú wọn ní ibẹ̀. A tún lè ètò ọ̀sìn sì tún lọ síwájú sí i torí a lè ṣe ọ̀sìn nítorí ohun tí a fẹ́ jẹ. Ìyẹn ni pé yàtọ̀ sí pé a fẹ́ tà wọ́n. Yàtọ̀ sí pé a fẹ́ tà wọ́n. Bí ẹran jíjẹ nílé ni tá a pè ní subsistence farming tàbí ilé tá à ń ṣe fún títà tàbí ohun èlò tá a fẹ́ mú lára ẹran tí kì í ṣe ẹran ara ẹ̀ tá a fẹ́ jẹ nìkan pàápàá. Ètò ọ̀sìn ní í ṣe pẹ̀lú pé à ń sin màálù nítorí pé a fẹ́ fún wàrà màálù. À ń sin àgùntàn nítorí pé a fẹ́ tu irun tó wà ní ara ẹ̀ tá a lè fi ṣe pílò tàbí ṣe àwọn nǹkan bẹ́yẹn. Tàbí à ń sin ẹyẹ ẹtù nítorí ìyẹ́ apá ẹ̀ àti àwọn nǹkan bẹ́yẹn. Ètò ọ̀sìn ní í ṣe pẹ̀lú ìfẹ́ tá à ń pè ní petting. Àwọn ẹran ọ̀sìn tá à ń sìn nílé torí fún afẹ́. À ń sin ajá fún afẹ́. À ń sin ẹṣin fún afẹ́. À ń sin àwọn ohun tá à ń pè ní àgbẹ̀ ọlọ́sìn ó lọ bìbà tó jẹ́ pé. Ẹ jẹ́ kí n sáré béèrè pé gbogbo àwọn nǹkan tí ẹ ṣàlàyé wípé a lè sin àwọn ohun ọ̀sìn látàrí àwọn nǹkan tá a fẹ́ rí lára wọn. Ǹjẹ́ àwọn eléyìí ti wà láti ìgbà ìwáṣẹ̀ pàápàá jẹ́ láyé ọjọ́ òun? Ṣé láti ayé ọjọ́ òun náà ni a ti ń sin àwọn ohun ọ̀sìn látàrí àwọn nǹkan tí a lè rí lára wọn? Láyé ọjọ́ òun àwọn ọ̀sìn tá à ń ṣe dá lórí ká bọ ẹran ọ̀sìn ní àbọ̀pàjẹ́. Ní àbọ̀pàjẹ́ ṣùgbọ́n ìgbàlódé lonígbà ń lò. Ní ayé tí a wà yìí à ń wọ aṣọ à ń ṣe bá à ń ṣọ̀hún àwọn nǹkan wọ̀nyí tá a fi ń ṣe wọ́n lára ẹ̀ wà tá à ń mú lára àwọn nǹkan ọ̀sìn. Sálúbàtà tá a wọ̀ awọ náà fi ṣe. Àpamọ́wọ́ àwọn obìnrin wa àti tàwa ọkùnrin pàápàá tá a máa ń kó ẹrù sínú ẹ̀ awọ wọn fi ṣe. Lára nǹkan ọ̀sìn ni àwọn nǹkan wọ̀nyí náà ló ti jáde wá. So ètò ọ̀sìn ó ní ṣe pẹ̀lú àwọn ohun. Ẹ jẹ́ ká wá wò ó wípé ọ̀nà owó gangan ni iṣẹ́ ọ̀sìn ló fi lè mú owó wọlé fún wa fún ìdàgbàsókè ọrọ̀ ajé pàápàá. Ọ̀nà púpọ̀ ni o. Ṣé
béèyàn ní abo màálù kan tó ń rọ wàrà fún iye gálọ̀nù wàrà tí màálù kan lè fún yàn nínú ọdún kò máa ó mà níye tó jẹ́ láì kìí ṣe pé àti ẹ̀ ti pa ẹran yẹn jẹ fúnra ẹ̀ gan pàápàá tó jẹ́ pé ohun èlò ara ẹ̀ lákànṣe ń ṣe kíni lákànṣe ń gbà ṣùgbọ́n ní ìsàlẹ̀ ń bí pàápàá jùlọ lórílẹ̀‐èdè wa ọ̀sìn màálù fún wàrà fífún kò gbilẹ̀ púpọ̀ ilé dẹ̀ jẹ́ ibì kan tí mo fẹ́ kí àwọn ìjọba wa pàápàá nísàlẹ̀ ń bí kí wọ́n bójú wò kì í ṣe gbogbo ìgbà la máa tọ̀ àwọn tó ń ta mílìkì alágolo lọ téèyàn bá ní abo màálù kan lẹ́ǹkùlé tó ń fún lóúnjẹ tó ń fún léwé lásìkò tó fẹ́ mu tíì láàárọ̀ ọjọ́ kan tó bọ́ sábẹ́ ń bẹ̀ tó fún wàrà tó dá sí ìyẹn tutù túni lára ju eléyìí tí a ti fi kẹ́míkà tá a ti fi gbogbo nǹkan tó máa fi preserve sí tó tún máa ṣe wá ní jàǹbá ní ara yàtọ̀ sí àwọn ohun tó ti ara àwọn ohun ọ̀sìn yìí jáde tá a lè sọ di owó àwọn ẹran ọ̀sìn fúnra wọn jẹ́ owó káti bí adìyẹ bẹ̀rẹ̀ ṣé adìyẹ ni ò tówó ni ṣé ìgbà tá a bá ti kó ẹyin fún bí oṣù 18 ká tó wá gbé odindi adìyẹ fún rẹ̀ ó dọjà wá fẹ́ lọ ta. ni a ti rérè lára ẹ̀ gan-an èrè gan ti ta rẹ̀ jáde kó tó dìgbà tá a wá mú ojúlówó adìyẹ fún rẹ̀ lọ sọ́jà lọ́ta tí kò bá ti sí àìsàn tí àjàkálẹ̀ àrùn tí ò ṣe kíni tí ò wọnú oko wa so oríṣiríṣi ọ̀nà yàtọ̀ sí pé à ń mú jẹ nílé torí ìyà ò kì í jẹ àgbẹ̀ ebi kò sí lára ìyà tó ń jẹ àgbẹ̀ kó bọ́ sẹ́ǹkùlé kó mẹ́ran ọ̀sìn pa kó bọ́ sẹ́gbẹ̀ẹ́ oko kó já ẹ̀fọ́ kó já ata tó bá lọ́jà lọ kó lọ ra ayọ̀ kó ra magí wálé ó tán oúnjẹ ti délẹ̀. ǹjẹ́ ìbáṣepọ̀ wà láàárín iṣẹ́ ọ̀gbìn àti iṣẹ́ ọ̀sìn? ìbáṣepọ̀ tó dán mọ́rán ló wà ń bẹ̀ nítorí láìsí ọ̀gbìn ọ̀sìn ò jẹun kò sí oúnjẹ tí ẹran ọ̀sìn fẹ́ jẹ tí kò bá sí iṣẹ́ ọ̀gbìn ṣé bí ọ̀gbìn ló máa gbin ìrẹsì tá a máa kó pálí ẹ̀yìn ẹ̀ tá a máa pò mú oúnjẹ adìyẹ ọ̀gbìn ló máa gbin àgbàdo tó jẹ́ gbòǹgbòǹgbà nínú oúnjẹ adìyẹ jíṣe ọ̀gbìn ló máa gbin sóyà tí kò bá sí ọ̀gbìn kò sí ọ̀sìn ọ̀gbìn gangan òun ló bá ọ̀sìn. ẹ jẹ́ ká wá wò kí ni àwọn ìpèníjà tí àgbẹ̀ ọlọ́gbìn àtọlọ́sìn pàápàá tí wọ́n ń kojú. gbọ̀ntà ìyẹ̀ òun ní ilẹ̀ ní apá gúúsù ìwọ̀ oòrùn òkè ọwá ń bí tá à ń pè ní south west ẹbí ìdílé tàbí ìlú àwọn wọn máa ń ní ilẹ̀ àwọn tí wọ́n fẹ́ ṣe ọ̀gbìn ní ọ̀nà tí ó bóde mu nílò ilẹ̀ púpọ̀ láti fi ṣe ọ̀gbìn àti ní àǹfààní láti rí ilẹ̀ yìí jẹun tó nira ọ̀nà kan lórí ilẹ̀ nìyẹn ọ̀nà kejì lórí ilẹ̀ pàápàá tún dá lórí ìjọba nítorí pé gbogbo ilẹ̀ nígbà kan rí tí a fi ń gbin ìrẹsì tá a fi ń gbin igbá tá a fi ń gbin kòtò kan gbogbo ẹ̀ ló ti di ilé tán tí ìjọba ti tà wọ́n fún àwọn property developers eléyìí jẹ́ ìfàsẹ́yìn ńlá fún tó ń bá iṣẹ́ ọ̀gbìn yàtọ̀ sí ọ̀rọ̀ ilẹ̀ níní àti lílò owó tabua ní ọ̀gbìn ìgbàlódé ló bí kò ṣeé fowó kékeré ṣe o wípé mo ní 10,000 naira kò ṣiṣẹ́ ọ̀gbìn láyé òde òní mo ní 20,000 naira kò ṣiṣẹ́ ọ̀gbìn o mílímílí níṣẹ́ ọ̀gbìn ìgbàlódé ló ń béèrè. ṣóun ló wáá fà tó jẹ́ wípé tá bá ní ká wò nísìnyìí nǹkan wọ́n lọ́jà àwọn èrè oko ó ń wọ́n ṣé àìrí owó ṣe iṣẹ́ ọ̀gbìn ló fà táwọn àgbẹ̀ fi ń fà sẹ́yìn ni. àìrí owó ṣe iṣẹ́ ọ̀gbìn ó fà á àìrí èrè tó lórí ohun ọ̀gbìn ó tún ń fà á. kí ló dé tí àìrí èrè tó ọ̀nà wo ni wọ́n fi ń gbà ṣe bí nǹkan tó bá gbìn ló máa jáde náà máa tà. bẹ́ẹ̀ ni a ò tí ì gbọ́n níbí débi pé a lè máa ṣe ọ̀gbìn kájú ọdún tí ìjọba bá ti ràn wá lọ́wọ́ pẹ̀lú ètò ìtàpé ní irrigation ìṣe omi tó jẹ́ pé yíká ọdún lèèyàn lè ṣe ọ̀gbìn. tí ò bá sójò tí ò bá sójò a tún lè ṣe ọ̀gbìn
ṣùgbọ́n níbí season la fi ń ṣe ọ̀gbìn àkókò tá à ń pè ní òun la fi ń ṣe ọ̀gbìn bí tó bá di àsìkò tá à ń kórè ohun gbogbo á pọ̀ lọ́jà bíbà kò sí àǹfààní fún wa láti fi délé nítorí pé nǹkan ọ̀gbìn máa ń sábà tètè bàjẹ́ á pọ̀ tòmátò á ya yẹ̀yẹ́ lọ́jà mọ́ngòrò á ya yẹ̀yẹ́ lọ́jà ọsàn á ya yẹ̀yẹ́ lọ́jà á máa bàjẹ́ ṣùgbọ́n ìgbà kan àwọn èèyàn bẹ̀rẹ̀ sí máa wá ọsàn yìí wọ́n fẹ́ mu wọn ò ní ṣe kí ni wọn ò ní rí wọ́n máa wá máńgò wọ́n fẹ́ mu wọn ò ní rí wọ́n máa wá àgbálùmọ̀ wọ́n fẹ́ mu wọn ò ní rí kò sí ètò tó péye fún ìfi ohun ọ̀gbìn pamọ́ fún ìlò ọjọ́ ọ̀la lórílẹ̀‐èdè wa eléyìí jẹ́ ohun tó ń fà á tí àwọn ọ̀gbìn tí wọ́n máa ń ṣe kí n tó máa ń pàdánù tí èrè ò fi tó bá ṣe pé a lè fi ohun ọ̀gbìn pamọ́ fún ìgbà tó tọ́jọ́ ni ṣèbí tó bá ti gbọ̀pọ̀ díẹ̀ á dúró kí ètò wà lọ́jà kó ṣe kí kó fi tán ká tó kó mi wọ ọjà ṣùgbọ́n gbogbo tá a bá lọ sójà lẹ́nu gbogbo tòmátò tí mo bá kó mo fẹ́ tà tán kó tó bàjẹ́ lórí igbá mi iye tó ẹni tó fẹ́ rà bá fi san iye náà la máa tà torí kó má bàa kẹ̀ mọ́ wa nígbà lórí ti ẹran ọ̀sìn gbòǹgbò la ní àìsàn àjàkálẹ̀ àrùn oríṣiríṣi pàápàá jùlọ tó ní ṣe pẹ̀lú àwọn ohun abìyẹ́ tó jẹ́ ohun tí àwa ń sìn níbí tó dẹ̀ jẹ́ wípé kò sí àmójútó tó péye fún àwọn ohun ọ̀sìn wọ̀nyí tó bá ti wọnú oko báyìí a máa tó kó kan bọ́ sí òmíràn ikú adìyẹ lọ́pọ̀ awọ́ lọ. ẹ̀ta bá ní káwo nísìnyí ẹ̀yin wọn adìyẹ pàápàá wọn láwọn àsìkò ọdún ṣé àwọn ohun tó ń ṣokùnfà lélẹ̀. bẹ́ẹ̀ ni ohun tó ṣokùnfà ṣe mọ̀ pé ọ̀pọ̀ nǹkan kan ní bird flu láìpẹ́ jọjọ ọ̀pọ̀lọpọ̀ àwọn adìyẹ lélẹ̀ ṣe kíni ló ṣe ní jàǹbá tábàdẹ̀ tó gbà tó ti jàǹbá ti ṣẹlẹ̀ yìí àwọn díẹ̀díẹ̀ tí wọ́n ní wọ́n fún ìkamọ́ kò sí nǹkan tó ń fẹ́ ṣe tí demand bá ti high gẹ́gẹ́ bí àwọn elétò ìṣúná ṣe máa ń kọ́ wa níṣe ni iye tá à ń ta àjà náà máa ṣe kíni ó máa gòkè sí ṣùgbọ́n tún ju eléyìí yàtọ̀ sí eléyìí ni ètò ìṣẹ́ owó náírà sí dọ́là torí pé òtítọ́ ọ̀rọ̀ ni pé àwọn ẹyin adìyẹ tí à ń pa ń bí àti àwọn ọmọ adìyẹ òòjọ́ tá à ń gbà lára wọn tàbí tọ́kì ni ọ̀pọ̀lọpọ̀ ẹ̀ àtòkè òkun náà ti ṣe kíni lọ ti ń wá so iye owó tí a bá ń ṣẹ́ dọ́là ní í ṣe pẹ̀lú iye tí a fẹ́ rí àwọn nǹkan wọ̀nyí rà sórí igbá. ẹ kí ló dé tó jẹ́ wípé ìṣẹ̀lẹ̀ a tún máa dúró de ilẹ̀ òkèèrè ká tó gba ọmọ adìyẹ ọmọ tòlótòló ṣáwa ò lè ṣe àwọn yẹn ń bí ni nígbà tí kì í ṣe pa ní ìyá tòlótòló ìyá abo adìyẹ ń bí. nínú ọ̀sìn ìgbàlódé à ń pe àwọn kan ní breeders àwọn breeders yẹn iṣẹ́ tí wọ́n ń ṣe ni pé àwọn ń sin adìyẹ tí wọ́n ti gbà láti òkèèrè wá tó lè máa yín ẹyin tí a lè pa ìṣòye yín sì wọ́n pè wọ́n ní parent stock yẹn kò ń ṣe bí ni a ti ń ṣe wọ́n a máa ń rà wọ́n wá ni láti ilẹ̀ òkèèrè nígbà tán bá ti débi tán àtọ́ wọn dàgbà tán bá ti dàgbà tán ẹyin wọn òun la máa kó sínú incubator tá a máa hash tá a máa tà ní broiler tá a máa ṣe pullet tá a máa ṣe oríṣiríṣi nínú ẹ̀ fún àwọn ọ̀gbìn ọlọ́sìn wẹ́wẹ́ tí wọn kì í ṣe breeders so ìdí nìyẹn tó fi jẹ́ pé iye táwọn náà bá gbà ó ní ṣe pẹ̀lú iye tí wọ́n máa tà ní ilé yàtọ̀ sí eléyìí oúnjẹ adìyẹ àwọn ohun èlò oúnjẹ adìyẹ pàápàá wà tó jẹ́ pé látòkèrè ni wọ́n ti máa ra wọ́n pé oúnjẹ adìyẹ ò mọ sórí sóyà àgbàdo nìkan àwọn oògùn wà tá a máa fi sínú wọn tó jẹ́ pé kì í ṣe oògùn tó wà ń bí ni wọ́n tó máa mú wọn kán tètè dàgbà tó máa mú wọn dàgbà ó máa mú wọn ní àjẹsára fún àìsàn àwọn oríṣiríṣi bẹ́ẹ̀ náà lórí wà tó jẹ́ pé a nílò láti gbájúmọ́ tí kì í dẹ̀ kì í ṣe owó náírà pé lówó dọ́là náà la máa fi kó wọn wọlé ká tó lè rí wọn lò fún àwọn adìyẹ wa. ẹ jẹ́ ká wá wò láti ìgbà pípẹ́ wá ṣóun ni láyé ọjọ́ ọ̀hún ǹjẹ́ ọ̀sìn ẹja ǹjẹ́ ó wà torí gbà tèmi gbọ́njú èmi ò rò pé mo gbọ́ wípé wọ́n ń sin ẹja. láyé ọjọ́ ọ̀hún àwọn apẹja ló wà kò sí àwọn ọ̀sìn ẹja àwọn apẹja yìí
gbogbo àwọn òbí wa tó ń ṣàgbẹ̀ náà lápẹja wọ́n á ti kó ògì àti àwọn ọ̀ṣọ́rọ́ wọ́n á kó wọn dà sínú odò tá a bá ti lọ sóko láàárọ̀ tó bá di ọ̀lẹ́ tá a bá ń bọ̀ wọ́n á gbé sókè bó jẹ́ 6 bó jẹ́ 10 bó jógún lẹ́jà tó wà náà á sì dà sínú àpò. àmọ́ ìtafẹ́ jẹ ni iléyá afẹ́ lọ jẹ àwọn kan dẹ̀ wà tó ń mú gẹ́gẹ́ bí iṣẹ́ apẹja ni wọ́n á ní ọkọ̀ lórí omi wọ́n á ní ìwọ̀n àwọn tó fi máa dà sódò láti pa ẹja púpọ̀ àwọn yẹn náà tún wà àpa ẹja ni wọn kì í ṣe àsìn ẹja ṣùgbọ́n ìgbàlódé lónígbà ń lò ohun gbogbo la ti mú fi ojú wọn mọ ilé ẹja náà pẹ̀lú àwọn lára àwọn nǹkan odò tá à ń fojú wọn láti ṣe kíni láti mọ ilé. ẹ sọ̀rọ̀ nípa ọ̀yà àwọn yẹn náà àwọn ọ̀sìn ìgbàlódé ni láyé àtijọ́ a kì í sin ọ̀yà ọdẹ máa dẹ oko ọ̀yà kó sínú àsìn ṣùgbọ́n nísìnyí a máa mójú ọ̀yà mọ́lé a máa mójú òkété mọ́lé níwọ̀nba díẹ̀ wọ́n á bímọ díẹ̀ wọ́n á ṣe díẹ̀ èmi à ṣe nu wọn èmi à kú èmi à yè ṣùgbọ́n gbà tá a bá nílò wọn láti jẹ àṣẹ kìíní àbọ̀ sẹ́ǹkùlé nínú kéèjì àti ọ̀bẹ bọ̀ ọlọ́run ẹran ọ̀gbẹ́ délẹ̀ náà nìyẹn. ẹ jẹ́ ká wá wò ọ̀nà wo ni a lè gbà fi mú ìgbèrú bá ọ̀sìn iṣẹ́ ọ̀sìn àti iṣẹ́ ọ̀gbìn pẹ̀lú. púpọ̀ wà lọ́wọ́ àwa ènìyàn àti àwọn ọ̀dọ́ ó máa ń jẹun tó máa ń kọ mí lóminú tí mo bá rí àwọn ọ̀dọ́ wọ́n fẹsẹ̀ gbálẹ̀ káàkiri wọ́n máa polówó certificate bẹ́ẹ̀ torí kí la ṣe gba certificate torí ká lè mọ̀nà tá a fẹ́ ṣe kí ni tá a fẹ́ yà sí certificate lóúnjẹ tó fẹ́ fúnyàn ohun tó wà lórí okun tó wà ní apá òun ló ń fóúnjẹ sórí tábìlì fúnyàn níṣe ni certificate yẹn máa fún wa ní ìdánú àti àròjinlẹ̀ ìyẹn ẹ̀kọ́ tá a kọ́ ní ilé ìwé láti pé jẹ́ kí n yà báyìí jẹ́ kí n yà báyìí jẹ́ kí n yà báyìí lóde òní tó bá ní 50,000 naira tó fún ọmọ tí kò lọ kàwé tó kọ́ṣẹ́ pé gbà ó tó fún ọmọ tó kàwé ní 50,000 naira á yà yín lẹ́nu pé ọmọ tó kàwé á fi 50,000 naira ra aṣọ ìgbàlódé sọ́rùn á ra bàtà ìgbàlódé sẹ́sẹ̀ á dọ̀là tún afá bá ipẹ́ fún mi lówó oúnjẹ ọmọ tó kọ́ṣẹ́ á mọ̀ pé òun fẹ́ ra spanner òun fẹ́ ra plier òun fẹ́ ra láwọn irinṣẹ́ tó máa wúlò fún kí wá ní ẹ̀kọ́ kọ́ wa kí la lọ kọ́ nílé ẹ̀kọ́ gan-an nígbà tí ilẹ̀ ẹ gbéra láti bí kẹ́ ẹ pẹ́ ń lọ sí Benin kẹ́ ẹ wo àwọn ilẹ̀ tí ò ìjájú tó wà ń bẹ̀ tá a dẹ̀ ní àwọn ọ̀dọ́ tán lápá wọ́n ní certificate tán sán ogun tí certificate wọn sọ fún wọn pé mo lè ṣiṣẹ́ oko kí n fi jẹun sókè sọ́wọ́ dìgbà tí màá fi ríṣẹ́ ilé ìyẹn jẹ́ ọ̀nà kan ẹ̀kọ́ tá à ń kọ́ àwọn ọmọ wa kò fún wọn ní ìdánú ṣe ló ń jẹ́ kí wọ́n tijú iṣẹ́ ajé ẹ̀kọ́ tó bá dẹ̀ ti mú ọmọ tijú iṣẹ́ ajé kì í ṣe ẹ̀kọ́ tí ó dára ẹ̀kọ́ tó ń kó ìṣẹ́ bá orílẹ̀-èdè ni so ó ṣe pàtàkì fún wa ká fi iṣẹ́ kọ́ àwọn ọmọ wa yàtọ̀ sí ẹ̀kọ́ ìwé dára ṣe ló yẹ ká lo ẹ̀kọ́ ìwé láti tún iṣẹ́ ọwọ́ ṣe kò ń ṣe ká lo ẹ̀kọ́ ìwé láti pa iṣẹ́ ọwọ́ kù ṣùgbọ́n ẹ̀kọ́ ìwé tiwa lórílẹ̀‐èdè ẹ̀rù ń bà mí torí ṣe ló ń pa iṣẹ́ ọwọ́ kù ṣe ló ń pa òye mọ́ àwọn ọmọ wa ní inú ó yẹ ká ṣe àgbéyẹ̀wò ìyẹn náà kì í ṣe lórí ìtọ̀gbìn nìkan lórí ohun gbogbo tó ní ṣe pẹ̀lú orílẹ̀‐èdè wa ni ìdí nìta sì ti fi wà nínú ìṣẹ́dí òní. èkejì ni wípé kí àwọn ọmọ yìí kí wọ́n má tijú iṣẹ́ ẹ̀ kò síṣẹ́ ajé tí kò ní iyì tiẹ̀ ó lè nìkan ló bọ́mọ jẹ́ àwọn ọmọ wa sìn ó pé wọn láti ṣiṣẹ́ aṣẹ́wó tó ń pè lólóṣó ju kí wọ́n kiri àlùbọ́sà lọ èwo dẹ̀ ló pé nínú méjèèjì àti ìyàwó ńkọ́ ẹ̀ ti rọ ọmọ ọdún 17 ọmọ ọdún 16 wọ́n ti mọ wọ́n ṣe ń gé orí èèyàn sínú abọ́ ṣé ohun tá a wá fi ẹ̀kọ́ ṣé ohun tá a sọ ẹ̀kọ́ dà lórílẹ̀‐èdè yìí nìyẹn ìjọba dẹ̀ ní ọ̀pọ̀lọpọ̀ láti ṣe ṣe rí owó ìrànwọ́ fún àwọn àgbẹ̀ kó dé ọwọ́ àwọn àgbẹ̀ tí wọ́n ń ṣiṣẹ́ ìjọba ń kó síta kò débi tó yẹ kó dé àwọn tó ń kó ló ń kó wọ́n ti fi ṣe òṣèlú ló ń darí ohun gbogbo
ṣùgbọ́n tí ìjọba bá lè ṣe ètò kan ní wọ́ọ̀dù kọ̀ọ̀kan kí ẹ̀rọ ìgbàlódé bó jẹ́ katakata ni àwọn ògbé nílò bó jẹ́ ìtúlẹ̀ ni o ìhúlẹ̀ ni o tàbí àwọn kó wà ń bẹ̀ àgbẹ̀ tó bá fẹ́ lò kó sanwó sí kíní sápò ìjọba kán gba dírẹ́fà síbẹ̀ fún wọn kó lọ síbẹ̀ kó ṣe kíní kó ṣiṣẹ́ lóko wọn kí ìjọba má ranjú mọ́lẹ̀ àwọn ènìyàn ìjọba gbogbo tíjọba ń ṣe ni kán ṣòfin gbalẹ̀ kí níjọba fẹ́ fi báńkì ilẹ̀ ṣe ẹ fún àwọn èèyàn ní agbára láti lo ilẹ̀ wọn láti mú ìrọ̀rùn bá wọn nígbà tẹ́ bá gbalẹ̀ lọ́wọ́ wọn kò síṣẹ́ fáwọn ọ̀dọ́ wọn ẹ ò règbèrú báwo la ṣe máa mú àwọn ọ̀dọ́ yìí mojú ilẹ̀ kí wọ́n fi ilẹ̀ sọ ilẹ̀ yìí di owó ṣe lẹ́ ń ronú àti fi òfin gbà eléyìí kù díẹ̀ káàtó lọ́dọ̀ ìjọba ẹ má fòfin gbalẹ̀ ẹ mú àwọn ènìyàn ràn wọ́n lọ́wọ́ láti lè sọ ilẹ̀ yẹn di owó pẹ̀lú àwọn tó wà ńbẹ̀ ohun tó bá ṣe ṣe ní ilẹ̀ yẹn ẹ kọ́ wọn láti ṣe ẹ fi ohun èlò tí wọ́n nílò láti síbẹ̀ pẹ̀lú láti ṣe kíni láti ràn wọ́n lọ́wọ́ láti ṣe ìwọ̀nba ibi tíjọba bá nílò láti kọ́ ilé iṣẹ́ láti balẹ̀ ẹ jẹ́ kíjọba gbèrè yọ̀ǹda lọ́wọ́ àwọn tó nílẹ̀ a fẹ́ lo bí o a fẹ́ kọ́ olú ilé iṣẹ́ wa síbí o ẹ lò ó ṣùgbọ́n gbà tẹ́ bá gba ilẹ̀ hẹ́tárì oríṣi ọ̀pá ìmọ̀ye lọ mo gbọ́ òfin kan tó ń ṣe ń sin 1.5 kilometres ẹgbẹ́ méjèèjì ìjọba fipá gbà wọ́n tún wá wọ 1.5 kilometres láti àárín ìlú dé òpin ìlú ibo làwọn ará ìlú fẹ́ lọ ṣe kán kúrò nílùú eléyìí ò bójúmu ẹ jẹ́ kíjọba ṣètò bí ìgbèrú ṣe máa bá tẹrú tọmọ ìgbà yẹn ní ìlú pàápàá lè nírọ̀rùn ìgbà yẹn làwọn ará ìlú á rówó orí san tí ọ̀gá pàápàá rówó orí wọn náà ká má gbalẹ̀ wọn sọ́wọ́ ẹ̀kẹta ó ní ṣe pẹ̀lú àwọn ilé iṣẹ́ owó kí wọ́n ya sọ́tọ̀ nínú àwọn èrè wọn láti fi ran iṣẹ́ àgbẹ̀ lọ́wọ́ kí wọ́n dẹ̀ ní iye kan nínú gbogbo owó ìyá wọn ní ọdún tó jẹ́ dandan gbọ̀n tó máa lọ sí ẹ̀ka ọ̀gbìn tí ò bá sóúnjẹ nílùú náírà ò ṣe é bù ṣán bẹ́ẹ̀ ni dókítà ò ní jẹ abẹ́rẹ́ ẹnjìníà ò ní jẹ spanner ọ̀gbìn ọ̀sìn tá a bá ṣe náà láṣẹ kìíní láàjẹ ẹ jẹ́ ká ran iṣẹ́ ọ̀gbìn lọ́wọ́ kó ba lè rọ tẹrú tọba lọ́rùn. kí oúnjẹ gan lè pọ̀ nílùú torí tẹ́bí bá tí oúnjẹ bá àbí báwo la ṣe máa ń sọ. bóúnjẹ bá ti kúrò nínú ìṣẹ́ bù ṣe. ẹ ṣeun àlejò wa ẹ ṣeun àdúpẹ́ mo lérò pé tá a bá tún pè yín nígbà mìíràn ẹ máa ní àǹfààní láti jẹ́ wa ẹ ṣeun àdúpẹ́ tó ẹ̀yin ará ilé mo lérò wípé ẹ ti rí ọgbọ́n kan tàbí méjì kọ́ nínú ètò tòní wọ́n ti ṣàlàyé àwọn ìpèníjà tó ń kojú ètò ọ̀gbìn àti ètò ọ̀sìn ní orílẹ̀-èdè yìí wọ́n ṣàlàyé àwọn àǹfààní tó sódó sínú iṣẹ́ ọ̀gbìn àti iṣẹ́ ọ̀sìn wọ́n wá fún àwa ọ̀dọ́ ní àmọ̀ràn wípé ẹ jẹ́ kí a wá kan ṣe àwa obìnrin tá a di olóṣó kalẹ̀ sílùú àwa ọ̀dọ́kùnrin tá a di ọmọ yahoo sílùú tó yẹ ká fi àárọ̀ wa ká fi ṣiṣẹ́ kí ebi kó lè bá a tán nínú ọ̀rọ̀ ayé wa mo lérò wípé a máa rí kan mú báyìí láti gbéṣe nínú ètò tòní lórúkọ èmi àwọn amójú ẹ̀rọ àwọn lọ́wọ́ bọ́tìnì ayàwòrán àlejò mi pàápàá tí a jọ pé ètò tòní pọ̀ tí gbọ́ngbọ́n fi kan sí òun ni mò ń dágbére fún yín pé ó dìgbà káfíńrè pàdé ó dàbọ̀.